ìdàgbàsókè ìlú wa ká jẹ́ kó jẹ́ wá lógún. Àmúrasí àtẹ̀rámọ́ ìdàgbàsókè ìlú wa. Wọ̀nyí lórin tí àwọn ará agbègbè ìdàgbàsókè ìfẹ́dàrà òpẹ́jì tó wà níjọba ìbílẹ̀ ọdẹ́dá nípínlẹ̀ Ògùn kọ lọ́jọ́bọ̀ ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2025 nígbà tí wọ́n ń gbé ìwé àṣẹ fún àwọn adarí tuntun láti tukọ̀ ìṣàkóso agbègbè náà fún ọdún 3. Àlùfáà Adémọ́lá Àjọkànlé ní alága tuntun tí wọ́n gbé ìṣàkóso ìfẹ́dàrà òpẹ́jì Area Development Committee ìyẹn CDC lé lọ́wọ́ láti darí gbogbo agbègbè tí í ṣe CDA 77 tó wà lábẹ́ rẹ̀. Ètò ayẹyẹ àti ìbúra náà ló wáyé nínú ọgbà ilé ìwòsàn alábọ́dé tó wà ládùúgbò Oríire ní Tèmi Àlùbáríkà ìyẹn lágbègbè Bòdì Olúdé nílùú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ọdún 6 sẹ́yìn ni wọ́n dá ìfẹ́dàrà òpẹ́jì Area CDC sílẹ̀ lábẹ́ ìṣàkóso Aṣíwájú Dàpọ̀ Wahab, ẹni tó kó ipa ribiribi láti rí pé ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ wọnú agbègbè ọ̀hún wá. Àwọn iṣẹ́ àkànṣe mánigbàgbé la gbọ́ pé Aṣíwájú Dàpọ̀ Wahab ṣe lásìkò ìṣàkóso ọdún 6 tó ṣe. Lára rẹ̀ ní ti iná mọ̀nàmọ́ná, àtúnṣe òpópónà, ètò ìlera, ètò ààbò, ètò ẹ̀kọ́, iṣẹ́ àgbẹ̀ àti àwọn mìíràn tí a kò lè mẹ́nu bà tán, àti pàápàá jùlọ ìfẹ́ tó ń jọba láàrin àwọn olùgbé agbègbè náà. Níbi ètò ìbúra tó wáyé fáwọn olóyè tuntun náà ni wọ́n tún ti fi àǹfààní rẹ̀ láti dá àwọn tó kópa nínú ìdàgbàsókè àti ìlọsíwájú agbègbè náà lọ́lá nípa fífi ẹ̀mí ìmoore hàn. Inú gbọ̀ngàn náà kò gbèrò lọ́jọ́ náà pẹ̀lú bí gbogbo olùgbé agbègbè ọ̀hún ṣe wá láti wá dúpẹ́ gidigidi lọ́wọ́ olùdásílẹ̀ wọn Aṣíwájú Wahab tó fi tọkàntọkàn sí wọn. Àwọn aṣojú ìjọba láti iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ ìjọba ìbílẹ̀ àti ìdàgbàsókè agbègbè tó fi mọ́ ìgbèríko ni wọ́n wà níbi ètò ìbúra ọ̀hún. Lára àwọn tí wọ́n fi àmì ẹ̀yẹ dá lọ́lá náà ní orí wọn wú kódà tí wọ́n tún ṣèlérí láti máa ṣe ìrànlọ́wọ́ tó bá yẹ fún ìlọsíwájú agbègbè wọn. I will never say sorry. Iṣẹ́ CDA kì í ṣiṣẹ́ do or die. Ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run kò sí bá jẹ́ bẹ́ẹ̀ ṣe pòló tí ò ní padà pẹ́ o. Ẹ̀yin ìyá wa bí ẹ má bínú o. Ẹ kó mi jẹ̀bẹ́ o. Ọ̀dà tẹ̀lé mi pọ̀ mí ìjà ìlànà tọ́lọ́. Àwọn èèyàn wa máa wà bí ẹranko. Ẹ máa wá fi ọgbọ́n ṣe bí ti máa ń mú tí wọ́n jí lóru tí wọ́n jí lọ́sàn-án. Ó ti ẹ̀ bẹ́ẹ̀ pàṣẹ ọwọ́ wọn sà. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Sà, iṣẹ́ CDC, iṣẹ́ CDA kì í ṣiṣẹ́ Muslim ní mi. Pastor ní mi. Please take note, please. Please take note. Tí wọ́n bá invite yín, dandan kọ́ ni kí wọ́n máa ṣe ètùtù ń lu kọ̀ọ̀kẹ́ lọ. I'm not saying that, please. Dandan kọ́ ni wọ́n máa ṣe ń bì kan kẹ́ni dandan ní kẹ́ lọ. Christian ni mí, ẹ̀sìn mi ò gbà, kò ṣe dandan kẹ́ lọ. It's not compulsory for you, sir. Ṣùgbọ́n wọ́n yẹn bí àkókò wà tẹ́ ẹ bá ti kọ̀ ọ́ lẹ̀, á padà bá ọ̀tá yín kó. Á padà máa wá fún yín ní kò látẹ̀yìn. Àwọn tẹ́ kó dání ò ní ṣe ìlọ́nà. Wọ́n ò ní ṣe ìlọ́nà. Ẹ máa mú dání wọ́n ṣe ń bọ̀. Ẹ lọ mú dání wọ́n ṣe ń bọ̀. Láti kò bàtí wọ́n bá dé ẹ wá fi ọgbọ́n fi ṣe ẹ padà sọ́dọ̀ ọ̀gá yín láti lọ gba ìmọ̀ràn. Ohun tí wọ́n gbé wà rèé. Ṣé kí n gbà á bí kí n fọgbọ́n ṣe é? Torí wípé iṣẹ́ CDA, iṣẹ́ ọlọ́pàá àti sójà ni. Ọlọ́pàá tó wà ní kó má bínú. Torí wípé ní ìjọ kan ẹ̀ padà bọ́ aṣọ yẹn lẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ wáyé fún wọ́n ti kọ́ṣọ́ lẹ̀ báyìí. Torí mo sọ ilé ìlànà fún ẹnìkan CDA chairman mi. Mo ní aṣọ sójà ló máa bọ́ lẹ̀ ìjọ kan. If you don't bend down, wà á bọ́ lẹ̀ ìjọ kan. Ó dẹ̀ bọ́
gbogbo àwọn olóyè tuntun náà lásìkò tí wọ́n ń búra wọ́n ṣèlérí pé àwọn yóò fi tọkàntọkàn ṣiṣẹ́ láti sin agbègbè náà nípa mímú àyípadà rere bá àwọn olùgbé tó wà níbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, alága tó ṣẹ̀ṣẹ̀ gbé ìjọba sílẹ̀ Aṣíwájú Dàpọ̀ Wahab sọ pé CDA tí kò dín ní 40 ni wọ́n fi bẹ̀rẹ̀, ṣùgbọ́n tó ní ìlọsíwájú rere ti dé bá wọn nípa níní CDA 76. Adẹ̀ láti gbọ́ra wáyé tá a bá ń ṣiṣẹ́ ìlú, òun ló mú kí gbogbo àwọn àṣeyọrí káàrí kí ó wáyé. Tó bá jẹ́ pé a ní kí Aṣíwájú bẹ̀rẹ̀ sí ka gbogbo ohun tí wọ́n ti ṣe, ó ṣeé ṣe ká má gba microphone in the next 2 hours. Bákan náà nígbà tó ń sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ pé orúkọ tèmi ni Alhaj Aṣíwájú Dàpọ̀ Wahab JP tí mo jẹ́ alága tí ó ṣẹ̀ṣẹ̀ gbé ipò sílẹ̀ ní ti ayọ̀ àti àlàáfíà ti Ìfẹ́dára Ọ̀pẹ́jì Area CDC ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn. Ọdún díẹ̀ sẹ́yìn làwọn ará community mi pè mí, ẹ̀yin lẹ máa ṣe chairman community wa. Mo ní kò possible, mi ráyè, ẹnikẹ́ni wá ẹnìkejì ẹnìkẹta, lẹ́yìn yẹn ni mo ṣe tọ̀ Ọlọ́run lọ. Kí ló ń sọ ń pa àwọn èèyàn tí wọ́n ń pààrà yìí? Ọlọ́run wá jẹ́ kó yé mi pé mo nílò ọ̀rọ̀ community, kò yé mi jù yẹn lọ. Ṣùgbọ́n láti bí 2016 di òní mo rí pé lóòótọ́ ni mo nídẹ̀. Inú mi tilẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ pé a yàn mí gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún Ìfẹ́dára Ọ̀pẹ́jì CDC lẹ́yìn tí mo ti ṣe alága ní community. Tí a bá ń sọ̀rọ̀ nípa Ìfẹ́dára Ọ̀pẹ́jì Area CDC, ó ní ṣe pẹ̀lú community tí a mọ̀ sí CDA. Nígbà tí a máa bẹ̀rẹ̀, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a fi àwọn community tí a mọ̀ sí CDA bí 40 òun ni a fi bẹ̀rẹ̀. Àtàbà máa kà wọ́n tá a máa ṣe lọ́sẹ̀ yìí mọ́, wọ́n máa di 77 tí CDA ta ti ní ìsìn, ìyẹn ni pé 17. Mo bẹ̀rẹ̀, mo ṣe tẹ̀lé méjì nínú community. Ọlọ́run dẹ̀ gbà fún mi, ó dẹ̀ gbà kóso, a rí àwọn àṣeyọrí gidi àríṣe. Wọ́n tún yàn mí sí láti jẹ́ secretary fún Ìfẹ́dára Ọ̀pẹ́jì Area CDC láti bí ọdún 6 sẹ́yìn, tí mo dẹ̀ rí pé Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ gba ìṣàkóso bí láti kọ́ iṣẹ́ fún ìdàgbàsókè. Mo dẹ̀ tún láyọ̀ láti sọ fún yín pé èmi ni alága àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ ní Ìfẹ́dára Ọ̀pẹ́jì Area CDC tí àwọn olóyìnbó máa ń pè ní pioneer. Ó jẹ́ ohun ògo àti ìyanu pé nígbà táwọn èèyàn wò pé àwọn rí àmúyẹ kan bí ti ń wò rí lára èmi náà pé àwọn wò pé mo lè ṣe, òun náà ni àwọn èèyàn ṣe dìbò pé àwọn fẹ́ kí n ṣe chairman. Àjọ wà papọ̀ pẹ̀lú Ọ̀pẹ́jì Area CDC kí a tó pín kí àwa tó wá di Ìfẹ́dára Ọ̀pẹ́jì Area CDC. N tí mo rí pé ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ community lógún àbí tó jẹ́ gbòǹgbò fún community, eléyìí ni mo dẹ̀ rí pé Ọlọ́run náà ló ń jẹ́ bẹ́ẹ̀, òun náà ni ìfẹ́. Ohun àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe pàtàkì tí a bá ń ṣe iṣẹ́ community tí a ń pè ní iṣẹ́ ìríjú ìlú, òun nìkan tí a ń pè ní ìfẹ́, nǹkan tí a ń fi ìfarajì, àti èyí tó ṣe pàtàkì jù níbẹ̀ ni pé iṣẹ́ tí àwọn olóyìnbó ń pè ní thankless service, iṣẹ́ tí a ṣe tí kò sẹ́ni tó máa yin ni, tí kò sẹ́ni tó máa sọ pé gbére ọmọ ọ̀dọ̀ rere, nǹkan tó ṣe ó dáa. Iṣẹ́ tí wọ́n pé ó ṣe ó dáa, wọn ò yìn náà ni, ó dẹ̀ ṣe ó dáa náà, wọn ò ní yìn náà ni. Mo ní àkọsílẹ̀ pé gbogbo ohun tá a bá tún lè ṣe tá a máa jẹ́ kí ìfẹ́ kó túbọ̀ jọba láàrin àwọn ènìyàn wa, àti tún wá wo àwọn ọ̀nà tá a tún lè jẹ́ kí ìfẹ́ kó padà rinlẹ̀ ní àárín Ìfẹ́dára Ọ̀pẹ́jì Area CDC. So ohun àkọ́kọ́ tí gbogbo èmi àti àwọn tí a jọ tukọ̀ yẹn ní lọ́kàn gbà yẹn ni pé a fẹ́ ṣe kíni, a fẹ́ sin ìlú, a dẹ̀ fẹ́ kí ìrọ̀rùn ó dé bá gbogbo àwọn ará olùgbé Ìfẹ́dára Ọ̀pẹ́jì Area CDC. So inú mi dùn, mo dẹ̀ láyọ̀ láti sọ pé a wá ìfẹ́ yẹn láàrin gbogbo wọn. Kì í ṣe pé ó jẹ́ ohun tí ó jẹ́ titun, nítorí pé àyàn gẹ́gẹ́ bí akọ̀wé náà láti ń ṣe agbátẹrù
fún area CDC láti ìbẹ̀rẹ̀ wá. So ó dàbí pé bí a tún sún mi síwájú pẹ̀lú oore ọ̀fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ni, kì í ṣe nípa ipá tàbí agbára. Ó jẹ́ ìdùnnú fún mi, ó jẹ́ ohun ìdùnnú fún mi láti jẹ́ akọ̀wé fún area CDC. It is a very difficult task láti kọ́ màálù níjó, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ community ṣíṣe bó ṣe rí. Ó kún fún ẹ̀gbin gan-an, ó dẹ̀ kún fún wàhálà. Mo sọ síwájú, ẹlẹ́ni tó bá fẹ́ gba iṣẹ́ community ó gbọ́dọ̀ ní ọkàn pé kíni, ọkàn akin. Ó gbọ́dọ̀ ní ọkàn pé mo fẹ́ ṣèlú fún rẹ̀. Ó gbọ́dọ̀ ní ọkàn pé bí igbá bá bú mi, ntọ́lọ́run fún ni màá ṣe. Bí iriwo bá yìn mí, ntọ́lọ́run bá ní màá ṣe. Pé ẹni yẹn gbọ́dọ̀ ní lọ́kàn pé ṣí kíni, Ọlọ́run nìkan lọ́ba tó ń ṣe kíni, tó ń sọ̀yàn lẹ́san. Lákọ̀ọ́kọ́ ẹ sọ pé ojúṣe yẹn Ọlọ́run ti jẹ́ kí ó fẹ́ rọ̀ mí lọ́rùn, tó ní ọkọ máa rọ̀ mí lọ́rùn, torí pé ẹni tí ó wà gẹ́gẹ́ bí alága wa ní àkókò yìí ó ní akọ̀wé tẹ́lẹ̀. So mo dẹ̀ mọ̀ pé nípa pé mo gba iṣẹ́ akọ̀wé lọ́ńdà irú ẹni bẹ́ẹ̀ tó náà jẹ́ lágánsìn ó máa rọrùn. Iṣẹ́ akọ̀wé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wọ́n máa ń pè ní àwọn olóyìn máa ń pè ní life wire, ìyẹn ni pé àwọn náà máa jẹ́ bí àpákùtẹ̀lẹ̀ fún ẹgbẹ́. Gẹ́gẹ́ bí akọ̀wé ojúṣe mi ni láti rí i pé gbogbo àwọn nǹkan tí à ń ṣe àkọsílẹ̀ tó múnádóko ó wà fún wọn. Bí Ọlọ́run ti ń ràn wá lọ́wọ́ bọ̀, a tún ti ń gbé àwọn ìgbésẹ̀ ní àkọ́tún láti mú kí ètò ààbò kó lè rinlẹ̀ dáadáa fún ìgbáyégbádùn àti ìfọ̀kànbalẹ̀ àwọn ènìyàn wa. Ètò ìlera wa ó jẹ wá lógún ní Ìfẹ́dàrọ̀pẹ́jì area CDC. Tí ẹ bá wo iwájú bí tí mo kọjú dà yìí, níbi tí a ti ṣe ètò ìgbé agbára fún àwọn olóyè tuntun, ẹ máa rí i pé ilé ìwòsàn yìí ó ti wà ńbẹ̀ tipẹ́ tí ìjọba àpapọ̀ tó ń kọ́ fún wa. So ìgbà tó ń kọ́ ó wá rí i pé àwọn kan bẹ̀rẹ̀ sí mẹ́hẹ, gbogbo páànù ẹ̀ òjò ti gbé lọ, kò sí nǹkan kan, wọn ò dẹ̀ tí káwọn èèyàn wá láti máa lò ó. Àwa community náà la kóra wa jọ láti tún ẹgbẹ́ kan ṣe nínú tí agbára wa ká nínú hospital ńlá yìí. Ìgbà tí a ṣe, a gbìyànjú ní ayé ìgbà tí à ń lo SCDA Ọ̀pẹ́jì LCDA London Odeda local government, pé akégbàjarè fún àwọn náà, a tún lọ bá wọn, àwọn náà ràn wá lọ́wọ́. Àwọn equipment kọ̀ọ̀kan tó wà ní local government wọ́n kó wá. Ìgbà tó tó àkókò kan, àwọn òṣìṣẹ́ tó wà ńbẹ̀ wọ́n ní agbára àwọn kò ká mọ́, because ní àsìkò òjò gbogbo ògiri á fẹ́ máa ya lé wọn lórí, everybody lọ. So ńgbà tá a wá wò sọ́tún tá a wò sósì tí a ò rí, èmi gẹ́gẹ́ bí olórí nínú àwọn ilé kan tí Ọlọ́run yọ dá fún mi, wọ́n láti gbé odidi ilé yẹn sílẹ̀ pé kí wọ́n máa lọ lò fún hospital yẹn. Mo donate ẹ̀ temporarily fún Ìfẹ́dàrọ̀pẹ́jì area CDC, pépétò ẹ̀tọ́ Ìfẹ́dàrọ̀pẹ́jì area CDC láti wá ọ̀nà tó múyánlórí fún àwọn èèyàn wa fún ọ̀rọ̀ ìlera wọn. So ńbẹ̀ ni wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí renovation àtúnṣe bíbáyìí tó ń lọ lọ́wọ́. A tún ní nǹkan tá à ń pè ní Ìfẹ́dàrọ̀pẹ́jì area CDC farmers group. Wọ́n ní no farmer no nation. So kò dẹ̀ sí oúnjẹ tó jẹ́ oúnjẹ gidi tí ò ṣe pé oko ló ti ń wá. Ètò iṣẹ́ àgbẹ̀. Nǹkan tó bí tá a fi dá ẹ̀ka iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ ni wípé a fẹ́ kí oúnjẹ pọ̀. Tóúnjẹ bá pọ̀, ebi ò ní pa wá. Gbogbo igbó ló kún àdúgbò wa yìí. Tá a bá dáko, tá a gbin ata, tá a gbin ẹ̀fọ́, tá a gbin pákí, tá a gbin àgbàdo, níṣe ni a máa ṣe yọ̀tọ̀mí la máa wà. Ó ti tó ọdún 6 tá a ti dá sílẹ̀ báyìí. Tí àwa tá a dẹ̀ wà ní ẹgbẹ́ àgbẹ̀ yẹn tá a jẹ́ 100, ìdàgbàsókè ti bá wa gan. Kódà gan àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti fún wa ní nǹkan gidi bíi pumping machine, sprayer, rice tá a máa gbìn, àgbàdo, oríṣiríṣi iṣu. A ti jàǹfààní gan lábẹ́ ìjọba Ìfẹ́dàrọ̀pẹ́jì ní state. Àdójúkọ tá à ń dojúkọ ojú nǹkan kan náà ni ọ̀nà wa ò dáa. Nígbà tá a bá ṣe nǹkan oko sílẹ̀, àti dọ́jà lọ́ta á di nǹkan tó máa fún wa ní problem. Mo ti rí àwọn tó kúrò ní ilé wọn nítorí àìsí ọ̀nà, tí wọ́n ti padà lọ púpọ̀ rẹ́ǹtì ilé ń gbòòrò púpọ̀ lọ padà kọ́ ilé sí ìgboro. Ètò ọrọ̀ ajé wa nítorí ọ̀nà ó ti rí bákan, àdúgbò gan ti ń dá díẹ̀díẹ̀, àwọn tí wọ́n ń lo mọ́tò complain ti pọ̀ jù. Nínú àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tí a ti gbìyànjú
tó dà wá láàmú jù gan òun ni ọ̀rọ̀ ọ̀nà wa. Gbogbo wa la mọ̀ pé ọ̀rọ̀ ọ̀nà agan ni a ò lè dá ṣe, àwa community dẹ̀ ń gbìyànjú ni. ọ̀nà wa yẹn la wá ń bẹ ìjọba local government wa Ọ̀dẹ́dá àtijọba ìpínlẹ̀ Ògùn àtijọba àpapọ̀ wọ́n jọ̀wọ́ tí oúnjẹ bá tẹ́bi bá kúrò ní ìṣẹ́ tí ká bọ́ tí wọ́n bá wa ṣe ọ̀nà wa a máa rí mọ́tò gbé àwọn nǹkan oko wa lọ sí ọjà. wọ́n jọ̀wọ́ wọ́n ràn wá lọ́wọ́, ọ̀nà jẹ́ kókó. Ó jẹ́ ọ̀nà kan tí kò múnú dúdùn bá mi pé ó jẹ́ nǹkan tí wọ́n da ọ̀dà sí tí a fi kúrò. Mo wá ń fi àkókò yìí náà mo fi ń pe ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá àti ìjọba ìpínlẹ̀ Ògùn kan ràn wá lọ́wọ́. Inú wa ò dùn, gbogbo mọ́tò ti bàjẹ́, gbogbo ọkàn ọrọ̀ ajé àdúgbò yìí, àwọn iléeṣẹ́ kéréje iléeṣẹ́ pure water tó wà níbi gbogbo wọn ti sá kúrò torí pé ọ̀nà ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ gan ti ń sá kúrò ládùúgbò torí pé ọ̀nà yẹn ó jẹ́ nǹkan tí ò dáa. Àwọn tí wọ́n ń lo mọ́tò complain ti pọ̀ jù lórí ọ̀rọ̀ ọ̀nà púpọ̀, gbà pé kán ti gbé mọ́tò lẹ́ngbà tí mọ́tò ó bàjẹ́ lónìí ó bàjẹ́ ní ọ̀la. Ìjọba eléyìí tí apostle wa Pastor Adémọ́lá Ajókanlé tí wọ́n léwájú fún sìn, ẹ jọ̀ọ́ ẹ bá mi fún wọn ní support. Mo ra ọwọ́ ẹ̀bẹ̀ sí àtọmọdé àtàgbà, ọkùnrin àti obìnrin ní gbogbo Ìfẹ́dára Ọ̀pẹ́jẹ́rẹ́ CDC. Àgbájọgún ọwọ́ la fi ń sọ̀yà, àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Mo bẹ̀ yín, ẹ fi ọwọ́ so ọwọ́ pọ̀ pẹ̀lú mi nínú ìfẹ́. Eléyìí ló lè mú ká lè ṣe àṣeyọrí, ká dẹ̀ lè tú ọkọ̀ Ìfẹ́dára Ọ̀pẹ́jì area CDC dé èbúté yíyanjú. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre. Ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run máa sá gbogbo ipá àti agbára mi tí mi fi ní padà tàbùkù oore ọ̀fẹ́ èyí tí wọ́n fún mi.